tó ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa mo kí yín onílé lóko lọ́nà lẹ́yìn òdì wípé ẹ káalẹ́ ẹ káàárọ̀ ẹ mà káàsán ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi títí ẹ mà fi ń gbọ́wọ́ mà nídìí bákan náà ojú tẹ̀ sí tún fi ń rí wa náà kò ní fọ́ àwa láò máa wá ẹ̀yin náà láò máa bá ọ. ẹ jọ ìjọ wo la fẹ́ dẹ́kun ìwà àwọn agbésùnmọ̀mí lórílẹ̀‐èdè wa? ìjọ wo la fẹ́ dẹ́kun ẹ̀? now ẹ tún jẹ́ kí n gbé yín débẹ̀. ṣé mọ̀ pé àwọ̀ yìí báwọn èèyàn tí ò lọ́mọ nù ìbẹ̀rù àti jìnnìjìnnì rèé o, nítorí pé àwọn afurasí fúlàní wọ́n tún ti lọ lọ́ọ̀nchì another attack. ọlọ́run gbà wá o, ṣàánú wa o lọ́wọ́ àwọn aráabí yìí. wọ́n tún ti lọ lọ́ọ̀nchì another attack ní agbègbè Naka ní Benue ni o. ibẹ̀ ló tún ti lọ ṣiṣẹ́ láabi. ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n bẹ̀rù ikú o, tó jẹ́ pé ikú iná ló padà pa late Sunday, tó jẹ́ pé ikú iná ló padà pa wọ́n ní alẹ́ Sunday tí àwọn afurasí tí wọ́n launch deadly attack, tó jẹ́ pé wọ́n kógun wọlé sí agbègbè Toishin community ní Naka, ìyẹn ní headquarter Jue West Local Government Area of Benue. ṣé ẹ ti rí bẹ́ẹ̀? wọ́n tún ti larí mọ́ Benue o, wọ́n tún ti fẹ́ jẹ Benue níjẹwèrè. ẹ wo ọmọ Yorùbá, ẹ jẹ́ á ronú, ẹ má jẹ́ kó pa wá pakúpa ká tó rọ́nà lọ. à ń pariwo pé Yorùbá nation la fẹ́, bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíín rò bí eré ni. ó jẹ́ má jókòó, torí ìwọ má dira o, nítorí bí bẹ́ẹ̀ kọ́ ẹ wo báwọn agbésùnmọ̀mí ṣe wọlé, òru ló fi wọlé, wọ́n fi òru bojú, nítorí wọ́n tẹ̀lé òwe Yorùbá tó sọ pé ọmọ òru là ṣèkà, ẹnìkan ò lè ṣe kó fara rẹ̀ lọ. wọ́n á fi òru ṣe láti lè rí pé àwọn mú àwọn ènìyàn, wọ́n fi òru ṣe gẹ́gẹ́ bí information tá a gbọ́ ni pé wọ́n wọlé lóru o. Among the victims in Naka attack was Monday Dundee. bẹ́ẹ̀ ni péjọ ọmọ agbègbè yẹn wọ́n ṣe léṣe, àti ẹ̀gbọ́n rẹ̀, àbúrò ló jáde ló ń pariwo pé Monday ẹ̀gbọ́n òun máa ti jápa kúrò nínú ìlú o, ó ti jápa kúrò nínú ẹ̀gbọ́n. We ran away from village because of Fulani attack to Naka over 10 years ago, but we didn't escape last night. You were killed by the same Fulani. ó mà ṣe o. ẹ wo bó ṣe pa odidi èèyàn kan. ẹ̀gbọ́n tí àbúrò rẹ̀ sọ, àbúrò ẹni àwọn Fúlàní ò ṣẹ̀ṣẹ̀ máa wá sọ́dọ̀ wọn, wọ́n ní Fúlàní náà ló lé wọn táwọn méjèèjì fi bọ́ níbi nǹkan ọdún 10 sẹ́yìn. ó ní ṣùgbọ́n ó wá ṣe ní láàánú pé lẹ́yìn ọdún 10 yìí náà the same Fúlàní náà ló tún wá launch another deadly attack, tó jẹ́ pé lọ́tẹ̀ yìí Monday ò escape ẹ o, níṣe ni kò bá púpọ̀ case, ó jọ̀wọ́ ẹ̀mí ẹ̀ fún ikú. bẹ́ẹ̀ ni ó jọ̀wọ́ ẹ̀mí ẹ̀ fún ikú. ṣẹ̀wárí ìṣẹ̀lẹ̀ báyìí ti ṣẹlẹ̀, tó jẹ́ pé àwọn afurasí agbésùnmọ̀mí wọ́n ṣerú iṣẹ́ bẹ́ẹ̀ ní Indikwe, Ampali, ìyẹn apá local government, ṣapa tó ń ṣe tẹ́lì tó ń ṣe fíìmù. wọ́n ní ìyẹn ti kọ́kọ́ ṣe bẹ́ẹ̀ náà ní gbogbo agbègbè yẹn, tó dẹ̀ jẹ́ pé wọ́n ṣe àwọn èèyàn léṣe lọ, tó tún wá pa àwọn èèyàn náà. wọ́n tún wá padà sí Benue láti tún ṣiṣẹ́ mi. ìgbà tó rí èèyàn dá wọn dúró, àbí ṣọ́ọ́rẹ́ èèyàn stop wọn ni? wọn ò rí èèyàn, ara tó ń wọ̀n ló ń dà. bẹ́ẹ̀ nìkan jẹ́ kó wà pé ó ga ẹ wá wo bó ṣe pa àwọn èèyàn. ẹ wo ìkànnì àwọn olórí wa dẹ̀ wò wọ́n dẹ̀ dákẹ́.
kànràn káwọn ará ìlú náà tún dìfẹ́ǹdì ara wọn tó bá tún ní káwọn dìfẹ́ǹdì ara wọn ẹ̀ tún wẹ́wọ̀n sí wọn lẹ́sẹ̀ síbẹ̀síbẹ̀ àwọn ará ìlú tún wá ń ganu pé wẹ́ ìjọ kan àwọn olórí wa máa rí tiwa rò dey play bẹ́ẹ̀ nìkan jẹ́ kọ́ mi pé ó tiẹ̀ ti sú mi gan ojoojúmọ́ ṣàlà ń gbọ́ròyìn àní ẹ pa wọ́n ẹ pa ìtẹ́ bá lè pa bẹ́ẹ̀ ni àìtẹ́ bá lè pa bẹ́ẹ̀ nìkan jẹ́ kọ́ wa pé kò séèyàn kan ní Benue tó jẹ́ pé ọmọ òjò ni wọ́n bẹ́ẹ̀ ni o nítorí wọ́n ti máa kú tẹ́lẹ̀tẹ́lẹ̀ kíkú wọn tó dé síbẹ̀ wọ́n dẹ̀ sì tún dúró de ààbò ìjọba dey play ìjọba kankan ò lè wá kó wá ràn ẹ́ lọ́wọ́ ẹ má jà parọ́ tẹ́ra wa the government is not coming to help us that is why tó fi jẹ́ pé wo tó bá jẹ́ ẹ̀fọ́ ló lè jẹ́ tó bá jẹ́ òǹdè dè mọ́ra tó bá jẹ́ bàǹtẹ́ sopọ̀ torí lọ́wọ́ yìí ohun tó ní kálukú bá ní ni kó fi rẹ̀mí ara ẹ̀ padà o lọ́wọ́ àwọn agbésùmọ̀mí bẹ́ẹ̀ nìkan jẹ́ kó yẹ pé ṣe rí gbogbo àwọn national guide nágbègbè committee yẹn kó dìde láti ṣiṣẹ́ wọn bẹ́ẹ̀ ni kódà immigration officer kódà kó má fi dá àwọn ọlọ́pàá nìkan tàbáwọn sójà kí gbogbo wọn kó ṣiṣẹ́ bẹ́ẹ̀ nìkan tún jẹ́ kó yẹ pé bóyá káwọn Borno bẹ̀rẹ̀ ààwẹ̀ ọdún kan torí káwọn Fúlàní tó yẹ máa pa wọ́n mọ́ èyí tó ti ń gbàbọ̀ náà nǹkan àbí bẹ́ẹ̀ nìkan tún jẹ́ kó yé mi pé state àti federal government wọn ò dẹ̀ rí nǹkan kan ṣe sí i láti rí pé àwọn dá àwọn agbésùmọ̀mí ìdúró níbo sẹ́mi state gan gbé mọ́ bẹ́ẹ̀ nìkan jẹ́ kó yé mi ó ní ó dà pa àwọn aráàlú yẹn ti yọ ọ̀dẹ̀ my brother ẹni ìjà ọba ló ń pèrè lọ́kùnrin o ó ṣe jẹ́ pé ojoojúmọ́ ẹjọ́ ni wọ́n ń sọ wọn ò gbé ìgbésẹ̀ báwo lẹ́yìn náà ṣe máa káwọ́rọ̀ tí àwọn ará Fúlàní ti wá sọ ọ̀dọ̀ yín di warehouse tó ti lè mú èèyàn láì ṣe kílíṣì ẹ wo Yorùbá nation la fẹ́ gbogbo ọmọ Yorùbá ìdí ní táwọn náà fi ń pariwo pé ẹ jádìrá o kí wọ́n tó di pé wọ́n kó ogun wọ ilẹ̀ wa ẹ jádìrá bẹ́ẹ̀ ni nǹkan tó kógun wọlé wa ẹ jádìrá la fi ń pariwo pé Yorùbá nation la fẹ́ òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún ẹ̀yin àmì bàbá mi bá ń bò kó lọ fà ẹ like ẹ share ẹ subscribe ẹ tẹ̀ sójú ẹ jẹ́ yàwó èèyàn pé Yorùbá nation nìkan ni o a ó máa bẹ ọ̀bẹ níbẹ̀ ṣú ni àtẹ́lẹsẹ̀ yóò máa bẹ̀ nà o gbogbo ẹni tó wá láwọn ní dé nǹkan ó máa láwọn ní dé bá God bless Yorùbá nation ó dàbọ̀.